ìpèníjà nípa nǹkan ọmọkùnrin tí ó jèrè tí ò dáa torí tẹlomi àwọn kan bẹ́ẹ̀ tá tún pè ní agídípálí ẹ máa bá obìnrin lò pọ̀ àtọ̀ òsì ní jáde nǹkan ọmọkùnrin ò ní jáde ẹlòmí wà tí wọ́n jáde yóò dàbí omi wọ́n tí ó wọ̀ tree yóò sàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò lè dàmà lójú bí ìbá pẹ́ bá lákèésì àfikún gbé lọ sí lab kan lọ test ẹ̀ wọ́n wòye percentage ẹyin tó wà nú ẹ̀ ó ní iye tó yẹ tó tí ó fowó cut off mark lọ́dọ̀ àwọn lóyìnbó ọ̀rọ̀ tí mò ń sọ lọ nìyẹn tẹ́ bá ní wọ́n ka ìwé ògùn jáde ní wọ́n lọ ṣe kọ́ọ̀sì ọdún 5 wọ́n jáde tẹ́ ẹ bá jáde ní skul tó lọ kọ́ egbògi tó bá dọ́dọ̀ mi tí bá ráyè fún yóò tó lo 20 years yóò tó fi kọ́. yóò lo 20 years. yóò àbájá bí kò láyé mo tó ṣe freedom mélòó ní àkọ́ mélòó lọ́ọ́ kájú ọmọ nù omi òkun ẹ bá gbóyè 1000 owó tún kù lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́jà sódòdó ẹgbẹ́jà kúrò ọ̀hún ẹ bá gbóyè 1000 owó tún kù lọ́wọ́ rẹ̀ so tó náà nǹkan ni pé ẹ jẹ́ ń sọ wọ́n bá wéré ǹdẹ ẹ̀yin tẹ́ lóògùn ńlẹ̀ mọ́ bínú o wọ́n fẹ́ káwọn èèyàn lè mọ̀ pé oògùn wà ní o ní ti ìlànà bílẹ̀ ta lè tọ́jú ara wa ẹni tí àtọ̀ rẹ̀ ọba wá dáadáa tàbí kò bá máa sábà dọmọ ké ẹni kíru ẹni bẹ́ẹ̀ kọ́ lọ rí wá egbò ọ̀gbọ̀lọ̀ yóò gé kéékèèké gbogbo kẹta pé lè gbọ́ ọ̀gbọ̀lọ̀ olùkọ́ mi táwọn mìíràn tó gbèsè ọ̀gbọ̀lọ̀ làwọn ìpínlẹ̀ Ògbómọ̀ṣọ́ kó gé kéékèèké kó ké sínú kékeré inú ooru bàbá mi máa ń ṣe sí jọ̀hún inú ooru ọ̀gẹ̀dẹ̀ wéèrè àdáyébá yóò bò òkú rẹ̀ yóò gé sí tó bá yẹ pé ẹ bá lè lo ẹmu ọ̀pẹ ẹ lo omi ògì àgbàdo ẹ fi sí káfí rẹ kò tí ì tán oògùn ẹ̀tàn o ewé kan bẹ tán pé ewé ẹ̀yìn olóbe àmì ìpínlẹ̀ bí ẹ̀yìn bíṣowó ewé ẹ̀yìn bíṣowó ẹ wá lọ kẹ dá sí ní tútù bá ní o kẹ dá sí ní tútù bá ní ewé ẹ̀gẹ́ tá ń jẹ kàsáfà bẹ́ẹ̀ni ẹ wá fi sí ẹ wá dé pa tó bá ti tó ọjọ́ kẹta ti dogun bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ní ẹ̀jẹ̀ sọ fọ́múlà yẹn lẹ̀ dáadáa ewé ẹ̀gẹ́ máa ti sá máa yọ̀gbẹ́ máa lọ ewé ẹ̀yìn bíṣowó máa lọ powder rẹ̀ ni máa dà wọ́n tó jọba ti dijọ́ kejì kí nìyẹn ó ti yọ lọ̀kọ̀ tì bí nǹkan ọmọkùnrin báyìí ni ẹ máa ṣẹ́ ni nígbà dáàdì mi bẹ àwọn ṣe sínú òru àwọn àfẹwé kókò bò lórí ẹtẹ dijọ́ kẹta yóò ti dọ̀kan so ní sinmi báyìí ní ìsìnkú ní kó fowó kókò bò lórí fi ọ̀rá bò lórí àbí kó dé kó wá fi bí tí ó ti ferment nígbà tó lọ 3 days 4 days máa yọ mu nínú tó ìlàjì tó ń bìlà tí kò bù láàárọ̀ lálẹ́ àbá ogun ní ṣùgbọ́n tó wáyé pé ẹ bá fura pé wọ́n gba àtọ̀ ń di ẹ̀ ní olóògùn lọ́tọ̀ ni o bá ti ṣe àwọn èèyàn ò lè gé ẹ̀tẹ̀ tí mo bá sọ orí ọ̀wà kúrò láǹtakùn bàbá mi máa wá inú ọ̀nà láti lọ ó fi sí gbẹ́rẹ́ kan sí ibi òkè ọmọkùnrin báyìí bàbá Ọlọ́run ó dá padà sáàyè rẹ̀ yóò dá padà bí àwọn gbà á ni yóò bá burú nítorí bàbá fẹ́ ṣe báwọn ó ní àtọ̀gbìn èkú okó ògbé kì í kú àtọ̀gbìn kì í sàn àtọ̀gbìn kì í sàn odijọ́ tọkọ bá kú kásẹ̀ di òtó kú Ọlọ́run gbàdúrà wa àṣẹ àṣẹ sọ̀rọ̀ níbẹ̀ wọ́n là ń kọ̀fọ̀ ni ẹ̀yẹ yẹn mú fẹ́ẹ́ yóò gbọ́ bá fẹ́ rí mi mọ́ Ògbómọ̀ṣọ́ fún ìmọ̀ràn àbí àlàyé ẹ bá bínú pé mi ò gbé kọ́ ọ̀nà pọ̀ ní ẹ sì bá gbé kọ́ rẹ̀ kọ́ text message ṣe gbọ́ a ní àwọn product tanta ní lawafin oògùn jẹ̀díjẹ̀dí ni sefator sí dáadáa àbẹ̀rẹ̀ tí ń wọ́ ọmọ ó lè lò ọkùnrin tí ń wọ́ ọmọ ó lè lò ẹni tí ẹ̀yìn ń dùn ẹni tí inú rẹ̀ ń kùn ẹni ó lè lò alólómi rẹ̀ àní oníyẹ̀fun àní apasi oògùn ẹ̀jẹ̀ ríru hypertension control àní oníkóró àṣírí lómi rẹ̀ àní onítíì àṣetẹ́ máa jù sí tẹ́ máa dà sínú omi tẹ́ máa mu adéṣọláfín ti ṣiṣẹ́ fún àìsàn àtọ̀gbẹ tí wọ́n pè ní diabetes mellitus àbí insipidus méjèèjì ló ń ṣiṣẹ́ fún Ọlọ́run ọba adéda yóò wà pẹ̀lú a sì ní àlùjọ gángan àtẹ̀kánlẹ̀ gbọ̀ngbọ̀n tí wọ́n máa tẹ̀ gbà tí wọ́n máa kanlẹ̀ gbẹ̀ ó ṣiṣẹ́ fún obìnrin náà o ní àtẹ̀kánlẹ̀ gbọ̀ngbọ̀n àlùjọ yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà lára rẹ̀ ti ń kú bóyá eyín ìjú ni tàbí àìsàn infection tó wà lára rẹ̀ tó fi máa gbádùn ìbálòpọ̀ gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún àkókò tí kú wa papá mara bẹ́ẹ̀ náà la ní oríṣiríṣi àwọn packaging fún àwọn àrùn ńláńlá bíi kọfíìrì ní àìsàn jẹjẹrẹ ní àbí egbò àdá àjẹná àbí ẹni tí ń wojú Ọlọ́run fún un oríṣiríṣi packaging la ní fún ìju tàbí nǹkan kan Olúwa Olódùmarè yóò wà pẹ̀lú wa ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 082 335 80 66 4 082 335 80 66 4 ṣé nọ́mbà wa ní 082 20 40 59 54 082 20 40 59 54 ẹ̀yin yẹn wá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ìgbà wáṣẹ̀
Ẹ̀gbà Wáṣẹ̀ ẹ máa pè wá síbẹ̀ lórí ẹ̀rọ ayélujára wa ẹ tán pè ní Facebook pè wá sí Ẹ̀gbà Wáṣẹ̀ àtúní Adùn Àṣà tẹ̀lé máa pè wá sí. Another one is counterfeit ẹ tún lè pè wá sí Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso ẹ lè pè wá síbẹ̀ ẹ rí mbẹ̀ Alhaji Suleiman Lawal Egbeji Ogbomoso. WhatsApp rẹ̀ nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí 081 57 64 62 081 57 62. ẹ̀yin yẹn wa ẹni bá rí wa ló fẹ́ rí wa l'Ógbómọ̀ṣọ́ àwọn nílà káwọ́ pé tí ní baálẹ̀ jẹ́rù ní ilé alága ẹ rí mo fún àwọn ewé kan síbí. Bẹ́ẹ̀ni. ọ́fíìsì wa náà wà lẹ́kọ̀ọ́ ẹni bá fẹ́ rí ra product wa àbọ̀ bá fẹ́ rí àwọn ọmọ tó wà ń bẹ̀ tí wọ́n sì sálẹ̀ tẹ̀kùn yẹn bẹ́ẹ̀ sì dọ́dọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ àwa ní Abraham Adesina shopping complex number 58 ní Onípáànù. àwọn èèyàn máa ń bi mí léèrè ewé èkùyá ni èkùyá gidi ni. wọ́n tó máa béèrè tí wọ́n máa ní. èkùyá jà o mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan ọ̀la tí a fi gbé ni sípò èèyàn wọ́n fẹ́ fún alápọ̀mẹ́ǹtì ni mo tẹ̀ ti gbàgbé rẹ ni tàbí wọ́n fẹ́ gba kọ́ńtrátì ńláńlá tàbí bóyá òun náà fẹ́ o ti jẹ́yàn láyé o tún wá fẹ́ là sí àfi ṣe mo fẹ́ fi hàn àwọn èèyàn ni ìtàn rẹ̀ ní funfun ìkùyà àjà wà lọ́tọ̀ ìkùyà funfun gidi ni a sọ̀rọ̀ lórí rẹ̀ tó bá yá ọ̀pọ̀lọpọ̀ náà ní pè mí tí wọ́n láwọn lọ ra ewé kùjẹ́kùjẹ́ tí mo fi sọ̀rọ̀ nípa owó ewé kùjẹ́kùjẹ́ gidi ni kí ẹ tó wò lẹ́ẹ̀kan sí kí wọ́n mọ̀ jẹ́ ẹ̀rí ọ̀tàn náà yẹ́lò mo ní ewé rẹ̀kùrẹ̀kù mo mí ewé rẹ̀kùrẹ̀kù tí ì fa kọjá ojú ọ̀nà ẹ̀rí tàn náà yẹ́lò tí bá ti fa kì í dójú ọ̀nà báyìí kọ́ wọn kọjá ojú ọ̀nà lọ́wọ́ ewé rẹ̀kùrẹ̀kù gidi ni ewé àwọn ewé méjèèjì á sọ̀rọ̀ lórí rẹ̀ tó bá yá ẹ̀yin èèyàn wa wọ́n fà nípa ẹni fẹ́ pè wọlé. ṣé ká gbà pé. ẹja gbà pé kọ̀ọ̀kan. ó yẹ ẹja gbà pé ẹja gbà pé tá a bá ti gbà pé á gba ìpè ẹtẹ̀ mọ́lẹ̀. orí ẹ̀rọ tí. ara kò tí tàn ó ti tàn bẹ́ẹ̀ ẹ bá na antenna yẹn. nọ́mbà tẹ́ ẹ máa pè wá sí. ó yá ẹ pè wọlé kí bàbá dá yín lò kẹsàn nǹkan tí ẹ bá fẹ́ ẹ kàn béèrè má kọjá ìyá rẹ mo sọ pé ẹ bàbá mo ti ń pè yín tipẹ́tipẹ́ kinní kan o lórí nǹkan tí wọ́n sọ yìí nọ́mbà tẹ́ máa pè wá sí 090 20 17 19 99 àwọn náà ti 090 20 17 19 99 ẹ pè wọlé ẹ ká gbà pé méjì àbí mẹ́ta ká máa lọ ẹ jẹ́ wò ṣé nẹ́tíwọ̀kì wà ń bẹ. ìgbà tí nẹ́tíwọ̀kì ọlọ́run ọ̀kadà ara mi ìbọ́lọ̀ ń gan nẹ́tíwọ̀kì gbogbo ayé kálẹ̀ kó wà ń bẹ. ó wà ń bẹ nẹ́tíwọ̀kì wà ń bẹ tí o bá ti sí pé à ń lọ nu o 090 20 17 1999 yo hello ẹ ká sàn ó yẹ béèrè tẹ́ fẹ́ béèrè. kó àkókò wa yìí o. nẹ́tíwọ̀kì ti sá lọ. ìpè ọmọ ajá pè ní. ó yá ẹ̀yin láńdódé o a ti fẹ́ máa lọ o pé kọ́ béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ bàbá ẹ rí i pé a fi àyè kalẹ̀ o a fi àyè kalẹ̀ kó mọ̀ di pé àti ẹ̀rí bàbá pè wọlé àrí bàbá pè wọlé. hello àdúrà wọ́n gbà o. hello adáyé lóhùn. ẹ ká sọ ìbéèrè wo la fẹ́ béèrè. mo fẹ́ béèrè náà lórí ìrìnàjò mi ní gbogbo tó bá dé ọmọ bọ̀ fún mi yéé mo ní kòmọdókòwò wọn máa láwọn kan lọ́wọ́. wọ́n máa lé ní kíni. àwọn lógo àwọn kan ló wà ń di rẹ̀. ẹ lógo ìbéèrè kan lélẹ́yìn ẹ lọ gbàdúrà sí ni. kẹ́ ẹ má lo nǹkan dúdú mọ́ ṣùgbọ́n ẹ̀ dámàlà ẹ̀ ń jẹ wéédú
ẹ tiẹ̀ máa gbàdúrà àdúrà yìí pọ̀ jù nǹkan dúdú ní pọ̀ jù ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé njọ́ téèyàn bá ti lé oníṣẹ́ ẹ̀bá ọlọ́run gbà láwo rere kù gbogbo ẹ̀pẹ́ bá dé ògo yín mọ́lẹ̀ náà ni mo fàṣẹ kò í gbàdúrà fún yín ọlọ́run ó tù yín sílẹ̀. àṣẹ àṣẹ ògo yín ọ̀wá yín rí ẹ̀yin náà wá ògo yín kan. àṣẹ àṣẹ gbogbo àwọn ajúlọ tí fọlọ́wọ́ lágbá yín lójú Olúmọdé yóò dà wọlé wọn. àṣẹ àṣẹ ọlọ́run wa agbára tó fi sínú ewé àtegbò yóò dà wọlé wọn. àṣẹ àṣẹ ṣùgbọ́n ẹ béèrè wò ẹ lọ béèrè ewé kan tó ń pèlè ewé eré ṣé ẹ rí ewé yẹn àwọn Haúsá máa ń fi igi rẹ̀ ṣe ọfà ní máa fi ta mọ́yàn ẹ béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ ewé eré kò lóko méjì bàbá wa lamọ wúrà kọ́lọ́ forí yẹn fi kọ́ ni pé ewé eré ò lóko méjì ire ni ire jẹ́ ewé eré yẹn òun lẹ́gùn ẹ wà gún ẹrù mọ́ ṣé ẹ wà pẹ̀lú mi ẹrù àti epo ọ̀bọ ẹgùn epo ọ̀bọ mọ́ kìí ṣe gbó rẹ̀ ewé eré àti ẹrù àti epo ọ̀bọ ẹgùn pọ̀ kẹ́ ẹ mọ sábà fi tẹ́ bá níyà láyé ẹ kọ́kọ́ fi fọrí yẹn wá lọ gbàdúrà lẹ́nu ẹ farabalẹ̀ ẹ bá ti gún pọ̀ epo ọ̀bọ mẹ́mbẹ́ o ẹ bá ti fọrí yẹn wá lọ sọ́dọ̀ ya yẹn lọ gbàdúrà ọlọ́wọ́ gbàdúrà wa tí wọ́n aṣọ bí yín mọ́ láyé fọkàn wọn tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ gbàdúrà wa. ẹ ló mọ̀ ń gbọ́ yín o. ẹgbẹ́ kó kẹ́lómi tún pé wọ́n lé ni àìwọ́ ti rí tí ẹ gbà lónìí nù. ọlọ́wọ́ gbàdúrà wa. àmì àgbà pé kan sí láti gbà pé. hello. hello sir. hello káàsán o hello mọ̀ ń dá yín lọ ẹ káàsán o. ẹ káàsán sà. ẹ ṣeun. ó yá kí lẹ fẹ́. bàbá Ìbẹ̀jì ni mo fẹ́ bá sọ̀rọ̀ sà. èmi ọmọ yín náà lẹ ń bá sọ̀rọ̀ yìí o. ok sà ẹ jọ sà mo yẹ sà mo ní mo fẹ́ ra oògùn àlákàlà so mo wá sẹ́ẹ̀dì owó yẹn ṣùgbọ́n wọ́n gbá mi ni wọ́n pọ̀ sí nọ́mbà yìí ni. ọ̀dà mo sì ti pe nọ́mbà mi jáde ní sẹ́ẹ̀rì mi sábà gbé kọ́ọ̀dì sí ìlú wo lẹ́yìn wá kí ló dé yìí náà wà sí ìpọ̀sọ̀ ọ̀dà bọ́ba rí bẹ́ẹ̀ gbọ́. ẹnìkan sẹ́ndì ṣé bẹ́ẹ̀ sẹ́ndì owó sẹ́ni yẹn ni sẹ́ndì owó sẹ́ni yẹn ni. sẹ́ndì owó sẹ́ni yẹn ni. mo sẹ́ndì owó. ẹ sẹ́ndì rìsíìtì tẹ́ fi sẹ́ndì owó. ni wọ́n lẹ́wọ̀n ni gbà wọ́n ni wọ́n kì í ṣe ẹ̀ ń tọ́sẹ̀ ń bẹ̀ ni pé ẹ mọ̀ tọ́sẹ̀ ìlú wo lẹ wà báyìí. Two POS. Two POS. Ọ̀dà mo wá ń bí ẹni yẹn padà kó wá gbé mọ́. Ọ̀dà mo wá wo nọ́mbà ọmọ wa rí pé. ẹ rí pé kèsì nọ́mbà mi ọ̀dà mo sá ti gbọ́ ìlú wo lẹ wà báyìí. ìlú wo lẹ wà. Àbújá mo wà sà. tó bá jẹ́ pé mo fẹ́ fún yín lóògùn àlákàlà ṣé ẹ̀ ní ẹ̀jẹ̀ rúru tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbújá ni mo wà. àní ṣé ẹ̀ ní ẹ̀jẹ̀ rúru tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó rẹ́jẹ̀ rúru tàbí ìgbóná amadéyàn lálàkàlà tẹ́bà ti sí méje ẹ̀ ní. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ Facebook ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ fóònù yín. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ fóònù yín tẹ́ gbálàyé dáadáa ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ kínní. ẹ bá ṣàlàyé oògùn kan fún yín ni téèyàn bá ń lálàkàlà tí ń rírì kúrì lójú oorun. mi ò ní ẹ̀jẹ̀ rúru sà. téèyàn bá lálàkàlà tí ń rírì kúrì lójú oorun. ewé kan bẹ tẹ́ ń pèlè ewé ìrànràn sí ìmọ̀ bóyá ẹ lè rí ewé ìrànràn. sẹ́ẹ̀rí ewé yẹn ọjọ́ ewé akẹ́sìmọ́sọ ìmọ̀ wà lódò òun máa ń gajọ akẹ́sìmọ́sọ lọ. ẹ bá bá àwọn eléwé ọmọ tó bá mọ ewé dáadáa ewé ìrànràn yìí lẹ́gùn máa ọ̀sẹ̀ ẹ kàn máa fi wẹ̀ tàbí kẹ́ ẹ máa fi fọ orí ẹ̀ ní lálàkàlà mọ́ ṣe gbọ́ ewé ìrànràn ṣe ewé yẹn bí ewé kẹ́sìmọ́sọ lórí ewé ẹ̀gún akẹ́sìmọ́sọ tí máa ń abẹ́rẹ́ òde fẹ́ wọ́n pè ní abẹ́rẹ́ òde fẹ́ òun máa wà lódò báyìí máa ga báyìí à ń pè ewé ìrànràn máa funfun báyìí òun ègínì dáadáa tẹ́ bá rí ewé yẹn tẹ́ bá lè wá sógun ọ̀sán tàbí tẹ́ bá lẹ́yìn náà bá ń kọjá lọ ìyàgún ọ̀sán kaba yín ṣe nǹkan àlàkàlà ó ṣe jẹ́ nù ó dàbọ̀. ṣe ẹ ti rí báwọn nǹkan tá a fẹ́ fi gbà pé ń nu sọ nǹkan tó fẹ́ sọ bàbá aníkàkí ni o kí bàbá dẹ̀ sọ nǹkan tó máa lò tí ayé ó fi yí padà. ẹ ló ta ló wà ń bẹ̀. ta ni. ẹ ká san. sọ̀rọ̀ láti bo. ẹ ló. láti Èkó. kí lẹ fẹ́ bá mi sọ. à ń gbọ́ yín. bá ti mọ̀ dáhùn rẹ̀. mọ́tò bá ń yọnu tó bá fẹ́ wà lára ẹjọ́ tí wọ́n lè lò pọ̀. ṣé mọ́tò yín ò tí ì darúgbó. tọ̀ ṣé ẹ sì rí mẹkáníìkì tó mọ ọwọ́ rẹ̀
nítorí wípé àìsàn fọlọ́run kó bá ń so òkè mọ́ kúrò láyé mọ́ o ọlọ́run ní ó lè ṣe kò ní í ṣe irú ẹ̀fẹ́ nìkan o wọ́n gbọ́ béèrè kejì. ìbéèrè kejì. wọ́n gbọ́ béèrè yìí kejì ẹlẹ́fẹ́ béèrè ẹyọ kan papọ̀ lẹ́ẹ̀mejì. ìbéèrè kejì sà ògùn sétọ̀ ẹ̀jọ̀ ìpínlẹ̀ àlejò sí sétọ̀. ẹ lọ ra product. sẹ́ẹ̀rí a ní product dá ṣe fún ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ ṣe ní pàjáwìrì ẹ lọ gbọ́ ewé ìyálóde ẹ̀gbọ́n mu níwọ̀n ni ó mọ́ dáyà láàmú ẹ mọ́ mọ́ pọ̀ o ẹ bá fẹ́ tọ́jú sétọ̀ ẹ wá sógun mọ̀ sọ fún oògùn rẹ̀ ń bẹ tó jẹ́ pé yóò lọ pátápátá èyí dúró bá nù ẹni tí ọkọ rẹ̀ bá wà ń yọnu ṣe mọ̀ pé ọ̀gá máa bọ́ àwọ̀ kalẹ̀ à ń pè ní àfọ́gà à ń pè láwọ̀ ọ̀gá ẹ bá lọ sí ẹgbẹ́ lọ́dọ̀ àwọn ilé ẹgbẹ́ àwọ̀ ọ̀gá wọn ní dáyìn lóhùn torí ọ̀pá ẹni tó bá tà lára àfọ́gà lẹ́ẹ̀pẹ́ tó bá àwọn àmọ̀lẹ́wà ní àwọ̀ tọ́gà bá bọ́ọ̀lẹ̀ àìsọ̀gbẹ́ fẹ́ ra àwọ̀ ọ̀gá o àfọ́gà lẹ́ẹ̀pẹ́ ilé wàhálà ilé wà gómọ́sẹ̀ láyé ìjọ wọn ṣe ilé pín ní ẹ bá ti bọ́ ṣe níwọ̀n ẹ̀gún mọ́ ẹ fi fọ mọ́tò náà bí ọba ti gbọ́ ẹgbẹ́ lọ mẹkáníìkì tó bá mọ ọwọ́ rẹ̀ àdúrà gbà. ẹ wo kò ní ju bàbá ẹ bá mi sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí kárí àwọn ọmọ ìṣòro tẹ́lẹ̀ pè mí sí tàbí tẹ́ bá pè mí tí n bá gbé ẹ fẹ̀rọ àtẹ̀jíṣẹ́ SMS ránṣẹ́ lẹ́ẹ̀kan sí ẹ pè mí sí orí nọ́mbà mi 082 335 80 66 4 082 335 80 4 082 20 40 59 54 082 20 40 59 54 orí Facebook tẹ́lẹ̀ máa tẹ́tù lè máa fi bá wa tọ́jẹ́ tuntun tí èsì àgbélẹ̀rọ Alhaji Dr. Suleiman Lawal Egbeji Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso orí WhatsApp rẹ̀ ẹ̀rọ afẹ́fẹ́ tẹ́lẹ̀ pè wá sí 081 57 64 62 081 57 64 tọ́ mo fi ọlọ́run kí i pé ọlọ́run ní pàtó rí wa lẹ́ẹ̀kan sí o orúkọ tèmi dára Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo Ológbòmọ̀ṣọ́ ó dàbọ̀.